Hello, ẹ̀yin èèyàn mi. Ṣé dáadáa la wà o? A kú òní ọjọ́ gúrí àbí that is Easter Monday. Yes. A kú ọdún náà. Èmi á ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé o. A ní fi tọdún yìí ṣàṣemọ́ lágbára Ọlọ́run Olódùmarè. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. A dúpẹ́ a mú ìròyìn ayọ̀ mi wá fún wa. Bẹ́ẹ̀ ni. Ó ní ìròyìn kan tá a gbọ́ nínú ọ̀sẹ̀, nínú ọ̀sẹ̀ tó kọjá yìí. But ìròyìn yẹn, mi ò tí ì ṣe investigation yẹn. Màá jẹ́ kí a mọ̀ pé tí a bá mọ gbogbo nǹkan ìròyìn tó bá yanrantí dáadáa, tá ti find out, tá ti find out dáadáa, a kàn lè gbé gbogbo ẹ̀ gbé jáde just like that. Ìròyìn náà ó dàbí pé ó ṣe wá ní kàyéfì díẹ̀ but àìsí lè gbé jáde. Bẹ́ẹ̀ ni, torí tí a bá gbé jáde, ó máa check gbogbo àwọn èèyàn wa. Mi ò fẹ́ gbé fún wa. But a yẹ wádìí ẹ̀, tí a bá ti wádìí ẹ̀ yanrantí, a ṣẹ̀ wá gbé jáde. Bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ yẹn dá lórí Naomi àti àwọn orogún ẹ̀ àti kábíyèsí. Mo kàn fẹ́ kí n pè wá sákíyèsí. Ṣé ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí ni pé bí a ṣe bọ́lọ́run ṣe fún Naomi ní oore ọ̀fẹ́ láti ní àwọn èèyàn dáradára lẹ́yìn àti níwájú ẹ̀ àti níbi gbogbo tó bá lọ. Oore ọ̀fẹ́ Ọlọ́run ni ò kì í ṣagbára èèyàn. Ṣé ó yé wa? Oore ọ̀fẹ́ Ọlọ́run ni Naomi fi ń ṣe gbogbo èyí tó ń ṣe. Oore ọ̀fẹ́ Ọlọ́run ni ó rí ojú rere Ọlọ́run. Bẹ́ẹ̀ ni. Ojú rere Ọlọ́run. Irú wọn kẹ̀dẹ̀ ré. Ó ṣọ̀wọ́n láti máa emulate irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn. Ṣé a ti gbọ́ báyìí? Ó ṣòro láti fi ara ẹ̀ wé ẹni irú èèyàn bí Naomi. Òun ló fa gbogbo awuyewuye tẹ̀ sọ pé Naomi lénìí Naomi. Ṣé Naomi nìkan ni? Bẹ́ẹ̀ ni. Irú àwọn èèyàn yẹn ni wọ́n máa ń pè ní alábùkún fún nínú bíbélì. Irú ìyá Jésù yẹn, Mariam, ìyá Jésù, alábùkún fún nínú àwọn obìnrin. Ó ní oore ọ̀fẹ́ nígbà ayé ìgbà tí wọ́n yẹn. Ó rí oore ọ̀fẹ́ Ọlọ́run. Ó dẹ̀ rí ojú rere Ọlọ́run. So irú àwọn èèyàn yẹn ó wà very rare. Irú ẹ̀ náà ni ènìyàn bí i ti Naomi. Bẹ́ẹ̀ ni. Ṣé rí irú Naomi tẹ̀ ń wò yẹn? A gbọdọ̀ wà careful pẹ̀lú. Ká máa lépa ẹ̀ sí àìda. Ká máa lépa ẹ̀ sí búburú. Ká dẹ̀ máa lépa ẹ̀ sí ohun tí ò tọ́, gbogbo ọ̀nà tí ò tọ́. Ká máa fi ọ̀rọ̀ Naomi máa wé irú àwọn nǹkan tí ò tọ́, tó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn mi, ìròyìn náà tí a gbọ́, a sọ pé kì í ṣe nǹkan tí a lè máa explain. Mo fẹ́ kí àwọn kan ti gbọ́, àwọn kan ò dẹ̀ tí gbọ́. Mo fẹ́ kí àwọn tó dẹ̀ ti gbọ́ yẹn, wọ́n tó wá láǹfààní láti gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí, kán wà careful. Torí kì í ṣe gbogbo aṣọ náà ń sá sóòrùn. Kì í dẹ̀ ṣe gbogbo nǹkan tí a bá ti gbọ́ ni ká máa sọ pé ó ti rí bẹ́ẹ̀ ká conclude. Ẹ má sì jẹ́ ká reach on conclusion lórí ọ̀rọ̀ yẹn. Wọ́n lè máa lépa Naomi. Wọ́n ń lépa ẹ̀, kì í ṣe pé wọ́n lè máa lépa ẹ̀. But bí wọ́n ṣe ń lépa ẹ̀ kò jọjú. Ọlọ́run dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fail gbogbo ọ̀nàkọ́nà tó ń gbà láti kọjú ìjà sí ọmọbìnrin yẹn. Wọ́n mọ̀ pé ìjà
ìjà Ọlọ́run ó ṣòro gbé o. Bẹ́ẹ̀ náà ni ìjà tí Naomi tó ń bá Naomi jà. Àwọn tó ń bá ja ìjà yẹn, wọ́n ń jà lásán torí kò túyẹ́ kankan lára Naomi. Kò dẹ̀ mì Naomi ní àyà, kò mú ilé ayé le. Ayé ẹ̀ dúró digbí because kò tó nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹni tí ò bá mọ Ọlọ́run, tí ò dẹ̀ ṣe èèyàn Ọlọ́run, tó jẹ́ pé nǹkan kékeré báyìí á ti ní high blood pressure. But Naomi, high blood pressure, ó ń mutí. Torí Bíbélì ti sọ fún un, ó ní kò sí ohun ìjà olóró kan tá lè ṣe sí wa tó lè pa wá lára. Ìyẹn fún àwọn tó gbàgbọ́, tó gba Ọlọ́run gbọ́, tó gba Kristi gbọ́. Torí Naomi ó ti mú gbogbo, ó ti bá wọn mu ẹ̀jẹ̀ Jésù, ó dẹ̀ ti jẹ nínú ẹran ara Jésù, ó dẹ̀ ti mu omi Jésù, ó ti ṣe gbogbo ẹ̀. It's Christ-like. Christ-like. Òun ni Naomi tẹ́ ń rí yẹn. Mo fẹ́ ká wà careful, ká dẹ̀ kíyèsára. Ká má bá wọn máa believe pé wọ́n ní wọ́n pé. Wọ́n sọ báyìí nípa Naomi pé báyìí, irọ́ gbogbo ẹ̀. Àwọn kan ti fọ́ọ̀mù, wọ́n ti kọ lẹ́tà, wọ́n ti kọ gbogbo kíni, wọ́n ti kọ investigation, wọ́n ti ṣe gbogbo ẹ̀. Wọ́n ti ya gbogbo picture. Wọ́n ti nípa Naomi pé jẹ́ ká ṣe báyìí, ká blackmail ẹ̀ báyìí, mélòó lẹ fẹ́ kà nínú nǹkan tó ti ṣe fún Naomi tí ò dẹ̀ ràn? Kò lè ràn. Kò lè ever ràn. Torí ẹni Ọlọ́run ti dá ni, kò ṣe farawé. Ẹ jẹ́ ká wà careful. Kábíyèsí kẹ̀dẹ̀ rèé, wọ́n lè sọ gbogbo ọ̀nà kọ́nà. Oh my God. Ẹnikẹ́ni tó tún lọ fọ́ọ̀mù gbogbo àwọn ìwà àrékérekè yẹn, àwọn iṣẹ́ ibi, àwọn iṣẹ́ tó jẹ́ pé tí kábíyèsí bá gbọ́, ó tún máa bínú, ó máa ṣe kìíní irọ́ ni o. Wọ́n fẹ́ yí ojú kábíyèsí kúrò lára Naomi ni. Ṣùgbọ́n nípa agbára ẹ̀jẹ̀ Jésù, wọn ò lè rí ṣe, wọn ò lè rí gbọ́. Kábíyèsí, tí ò bá jẹ́ pé Ọlọ́run wà pẹ̀lú kábíyèsí, wọ́n á ti change ọkàn kábíyèsí. Ṣé èèyàn ló jẹ́ kí kábíyèsí máa stick onto the Naomi favour? Kí Ọlọ́run ti ṣe kábíyèsí, ó ti fi favour Naomi sí ọkàn kábíyèsí. Òun ló ṣe dàbí pé ẹ rí Naomi nínú ayé kábíyèsí, táyé yẹn tó fi unique. Ayé Naomi ó unique ní dáadáa gan ní ọkàn kábíyèsí, tí ò dẹ̀ sẹ́ni tó lè yiri ẹ̀ wò, tó dẹ̀ lè yí padà. Ẹnikẹ́ni tó sọ wípé àárín kábíyèsí àti Naomi pé òun máa ṣe, pé òun ní ògùn gbójúlógún, àwọn òun gbójúlé kankan tó jọ mọ́ pé kóun yí ojú kábíyèsí kúrò lára Naomi ní lọ́wọ́lọ́wọ́ tí gbogbo ẹ̀ ti fẹ́ gún régé yìí láàárín Naomi àti kábíyèsí. Ẹnikẹ́ni tó lọ́wọ́ sí pé òun fẹ́ yí ojú kábíyèsí kúrò lára Naomi, àbí òun fẹ́ yí ojú Naomi kúrò lára kábíyèsí, àwọn ogun ọ̀run mímọ́ kẹ́ sọ̀kalẹ̀, kẹ́ wá gbé Naomi àti kábíyèsí níjà, kẹ́ wá ṣe ìyanu lágbára ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n fi eléyìí tó yín létí. Later màá fún yín ní tí bá ti gbogbo ìwádìí tá yìí ń ṣe tó bá ti rí bẹ́ẹ̀, màá jẹ́ kẹ́ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ẹ ṣé gan ni bẹ́ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá subscribe, ẹ bá like, ẹ bá share, torí pé à ń rọ́wọ́ yín nínú ayé wa. Jésù Ọlọ́run á wà pẹ̀lú wa o. Á dúró tì yín náà. Jésù Olúwa wa. Àmín.